àṣírí ti tú. Ẹ̀yin ènìyàn wa, ẹ súnmọ́ bí kí ẹ wá gbọ́ àwọn àṣírí, ẹ súnmọ́ bí kẹ wá gba information yìí. Wọ́n ti sọ pé àgbàlagbà tí ó bá kẹrùn sọ̀rọ̀ ó di dandan kí wọ́n kẹtàn sáré. Ládé Aláàfin ò ládé, adé aládìkún la gbà fáláàfin. Ìgbòho òòṣà, owó baba dámì, ọmọjọmọ lọ. Aláàánú mẹ̀kúnnù, ẹni tí gbogbo ọmọ Yorùbá ń rí tọkàn wọn sì ń balẹ̀. Aláàánú mẹ̀kúnnù, owó baba dámì, transformer fẹ́ni tí ó níná. Kábíyèsí olúwa mi o, Ìgbòho òòṣà, ẹkùn ọkọ Fúlàní, ọmọjọmọ lọ, general actor gbogbo ìran Yorùbá káàfàtà, ọ̀rìnkílẹ̀ mìtì tí gbogbo ìran Yorùbá. Kábíyèsí olúwa mi o. Ẹni tó bá ní kó ṣe tó bá lóhùn ò lè ṣe tó, irú wọn máa ń padà ṣe tó. Now ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Mo fẹ́ play fídíò kan fún yín bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ṣe rí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, nǹkan kan tàbí ìkejì tó jẹ́ ìjẹkújẹ tí wọ́n ń jẹ, òun ni ò jẹ́ kí wọ́n lè jà fún wa nílẹ̀ Yorùbá. Gbogbo wa la mọ oyè tí Wasiu Ayinde jẹ nílẹ̀ Yorùbá. Mayegun of Yorùbá land, wọ́n tún padà lọ jẹ́ Akilẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú. Mo máa play fídíò kan fún yín nísìnyí tẹ́nìkan ṣe fún Wasiu Ayinde. Mo gbọ́ ọ̀rọ̀ yẹn, mo dẹ̀ fẹ́ máa sunkún pé ṣé ìdí tí Wasiu Ayinde tí wọ́n ṣe ń wọlé Yorùbá kó máa bàjẹ́ lọ lélẹ́yìn, ẹni àmọ̀ Yorùbá kù. Wasiu Ayinde ó wá jẹ́ nǹkan tó bá mi inú jẹ́, tó bá mi lọ́kàn jẹ́ pé torí irú ìjẹkújẹ báyìí lẹ ṣe máa torí ẹ̀ tẹ́ẹ̀ni dá sọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Mayegun ló fi yín jẹ. Ilé Sanmi máa ń dùn joyè ló ń gbà bíi. Mo gbọ́ fídíò yìí, àánú Mayegun dẹ̀ ń ṣe mí. Mò ń wò pé ṣé Mayegun ló wá ń yẹ̀yẹ̀ báyìí. Èmi mọ̀ pé ẹni tó bá mọ ìwúrà ló máa ń tà fún. Ẹ lọ wo gbogbo àwọn tó ń gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá, ẹ lọ wo nǹkan tó ń gbẹ̀yìn wọn. Wọ́n tún sọ pé ẹ̀sìn ti Wasiu Ayinde náà ti dé báyìí. Mo máa play fídíò yẹn tẹ́ máa gbọ́. Èmi kọ́ mo sọ, àwọn tí wọ́n jọ ń jẹ̀jẹ̀kújẹ kiri náà ni. Kódà wọ́n dárúkọ MC ń bẹ̀, wọ́n dárúkọ Tàfàṣẹ́gò, wọ́n dárúkọ Legacy tó kú. Ẹni sọ ìyálà ìyá ọ̀rọ̀, ibẹ̀ ni wọ́n ti respect Ìgbòho pé 1 man battalion. Ẹni ìjà òde bá ló ń pera ẹ̀ lọ́kùnrin, ọkùnrin n'Ìgbòho. Akin n'Ìgbòho kí ogun tó dé. Lẹ́yìn tó nígbà tó ogun tún dé, Ìgbòho tún dúró tán. Torí ìjẹkújẹ tí ẹ̀yin aláìní tìjú, ẹ̀yin aláìní tẹ́lọ́rùn, torí ìjẹkújẹ tẹ̀yìn, ṣebí ìjẹkújẹ òun náà ni wọ́n ń torí ẹ̀yẹ̀yẹ yìí. Bóyá rí bẹ́ẹ̀, bóyá kò rí bẹ́ẹ̀ ní ìmọ̀, ṣùgbọ́n ó jọ gàté kò jọ gàté. Wọ́n fi bàbá wa Wasiu Ayinde máa pẹ́yìn bàbá tó rọ́mọ Yorùbá ní àwọn ọmọ Yorùbá, wọ́n sì máa ń kọ́ wa ẹ̀kọ́ la fi máa ń ṣe gbogbo nǹkan. Ẹni bá ti jù wá lọ nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ ẹni tó bá tóyàn bí lọ́mọ, bàbá léèyàn máa pè é. Nǹkan ẹ̀kọ́ tí mo ṣe torí ẹ̀ pẹ́yìn bàbá nìyẹn, kò ṣe págùtọ̀ mi jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì yín. Wasiu Ayinde, ẹ wo ìtìjú lágbà, ẹ wo ẹ̀tẹ́ tó ń talé yín báyìí, ẹ wo bẹ́ẹ̀ ni ṣe ń dúnkokò mọ́ yín. Ṣé tó bá jẹ́ pé ẹ jókòó sí ipò Mayegun jẹ́jẹ́, kẹ jókòó sí olórí Akilẹ̀ ọmọ ilẹ̀ Yorùbá jẹ́jẹ́, tẹ̀lé ṣe responsibility yín,
ṣé ẹnìkan á máa sọ ọ̀rọ̀ báyìí sí yín? Ẹ bá mi share fídíò yìí, ẹ̀yin tẹ́ bá súnmọ́ Wasiu Ayinde ẹ send ẹ̀, ẹ̀yin tẹ́ bá súnmọ́ MC Olúọmọ ẹ send ẹ̀, ẹ̀yin tẹ́ bá súnmọ́ ìyàwó Kúnlé, tẹ́ bá súnmọ́ Tàfàṣẹ́gò, tẹ́ bá súnmọ́ ìyàwó Legacy tó kú lánàá, tó kú. Legacy Agba ni mò ń sọ, kò sí Legacy kékeré o, Legacy Agba. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn ẹ bá mi gbé fídíò yìí rìn àjò. Mo máa ń sọ fún àwọn èèyàn wípé a ò lè fi Ìgbòho wé anybody nílẹ̀ Yorùbá. Ẹ máa dúró nǹkan tó fi lọ sí Sunday Ìgbòho ni tí bàbá yẹn dé tí wọ́n yarí kanlẹ̀ pé sẹ́ẹ̀ kò jọ. Ṣé oyè ni wọ́n ṣe tán àti fún sí Sunday Ìgbòho ni? Wọ́n fi heaven and earth wọ́n fi bẹ̀ sí Sunday Ìgbòho tí gbogbo ẹ̀ bá tiẹ̀ ṣojú wa díẹ̀díẹ̀ ṣojú wa ń bẹ̀ gbà kó jáwọ́ náà ọ̀rọ̀ Yorùbá nation. Bàbá ìdẹ́ ìyarí kanlẹ̀ wípé sẹ́ẹ̀ kò sí nǹkan tó lè jẹ́ káwọn drop Yorùbá nation, ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dá dúró. Ṣùgbọ́n ìyẹn àgbà, ṣùgbọ́n ìyẹn mostly Máyégún, ìyẹn bàbá wa K1 the ultimate, wọ́n fi yín jẹ Máyégún ilẹ̀ Yorùbá. Wọ́n ń pààyàn lọ́tún, wọ́n ń pààyàn lósì, wọ́n jí pàápàá jùlọ nígi mú yín ní Ìjẹ̀bú tí ẹ ti jẹ olórí ọmọ Akilẹ̀. Ṣèbí ìjẹta oníjẹta yìí ni wọ́n sì jẹ́ aláboyún gbé. A ò gbọ́ kẹ́dùn pínkírí nípa kan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ tí wá went ahead. Mo máa play video ẹnìkan fún yín sí kẹwàá wo bẹ́ẹ̀ yìí, kẹwàá wo bó ṣe po Wasiu Ayinde mú ẹrọ̀fọ̀, kẹwàá wo bó ṣe tú àwọn àṣírí kan nípa MC Olúọmọ tí ò lè jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká máa da níta ká má da nílé, kò dáa, nǹkan burúkú ni. Tá bá da níta ẹ jẹ́ ká da nílé, tá bá ń túnlé ṣe ẹ jẹ́ máa túnta náà ṣe. Lára àwọn nǹkan tí mo fi respect Chief Sunday Igboho nìyẹn. O lè wà ní sàkà ní Igboho kébi pa ẹ́. Ẹni tí wọ́n pa nítorí ọ̀rọ̀ Yorùbá nation yìí, kí ló kọ bàbá wa iná, Àdògán. Ẹ lọ wo ìyàwó àtọmọ Àdògán, ní dárúkọ bí tọ́ wà lóṣù. Ọ ń gbádùn bí ìrànú ṣúgà ni. Ìyàwó Àdògán gan ọ ń dúpẹ́ pé Ọlọ́run ló máa nìkan pé Ọlọ́run ló sọ pé kí ọkọ àwọn léèyàn gidi lára. Ẹ wá nǹkan tẹ́yìn sọ yìí ó jẹ́ nǹkan tó bá mi inú jẹ́ gan. Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin táàrin bí àgbààgbà nílẹ̀ Yorùbá ìdí máa dàrú, ìdí ìjẹkújẹ láti máa ń bá yín. Wọ́n ń bá yín nídìí nǹkan tó ṣe fi yan gàn. Kó yẹ wá gbọ́ ọ́díò yẹn. Ọ̀gá wa ó lọ fún ìyàwó bá tó ọ̀gá ẹ̀gbọ́n fún tó fún ẹ̀. Ya ẹ kálẹ̀ o. Àwọn náà fi kálẹ̀ lẹ́nu yẹn ṣe prógrámù yẹn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrò ẹ gbowó ní ẹbá tó ń gbọ́ mi. Ṣé rí àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ kàyéfì tó jẹ́ nǹkan tó yẹ pé ó ń rí déètì yàn. Àwọn ẹ̀dá kan wà àfibíṣórí òde ni wọ́n. Ẹ jọ dábàá wo àwọn nǹkan bí oríṣiríṣi méjì sí mẹ́ta ta lè sọ pé ó kéré kí ni nínú sísẹ́mù wa yìí kí ni Olúọmọ ti ṣe. Mi dárúkọ Legacy lẹ́kọ̀ọ́ anybody àwọn míì mọ̀ àwọn tó mọ̀ wà. Legacy yìí òun lájọ bẹ̀rẹ̀ sọ́ọ̀bù nígbà táwọn àgbẹ̀dẹ lọ̀gá tájọ́ fa wàhálà. Orí àgbẹ̀dẹ lọ̀gá pé Olúọmọ lè jẹ́ state chairman ní Legacy kúlé. Legacy wá kú. Ìyàwó Legacy bóyá lè ní sá lẹ́yìn tí mo sọ̀rọ̀ yìí o bóyá ó lè ní 1,000 àbí 10,000 gbà lọ́wọ́ Olúọmọ. Pẹ̀lú bó Olúọmọ ṣe lówó tó tí wọ́n fọ́wọ́ káàkiri. Kèmi ò gbà kó tọ́ ni ẹ gbọ́ ṣó possible ṣá? Ṣó possible ṣá? Ṣó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣá? Ṣòye ṣùgbọ́n ìyàwó Mohbad ló kú o. Ọ̀gá wa ó lọ fún ìyàwó Mohbad 3 million. But ẹ̀ńtàjọ́ ṣe struggle láì gangan lórí ọ̀rọ̀ nílò yìí gangan. Ó kú sẹ́nu ìjà
sẹ́nu iṣẹ́ yìí ìpè afẹ́gbàṣẹ́ yìí afẹ́gbàṣẹ́ ṣiṣẹ́ ìdẹ̀ ti fọ́ sí wa lọ́wọ́ ìyàwó lẹ́gẹ́sì ò tí ì gba 10,000 ìyàwó lẹ́gẹ́sì ò tí ì gba 10,000 likewise lẹ́gẹ́sì dẹ̀ fọmọ́lẹ̀ fún ìyàwó ẹ̀ wọ́n máa jẹ wọ́n máa mú ìyàwó náà máa wá àkọ́ tó máa ṣe ẹ̀rí pé ilé ayé yìí kéèyàn máa wẹ̀ ìwò tó bá fẹ́ tẹ̀lé yàn èèyàn tó bá fẹ́ tẹ̀lé good leader tó bá fẹ́ tẹ̀lé ohun ó dáadáa kó tó tẹ̀lé ẹ máa wò ó a máa sọ fún wa wípé ìsọlé mi èmi nǹkan kéèyàn máa fi rí ẹ kó máa fi wé ọlọ́wọ́n ba ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn ẹ̀ especially ẹ̀yin kábíyèsí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ má jẹ́ pé ẹ máa lọ síta wọn máa sọ òkú páyín. ẹ má jẹ́ kó dàbí pé bóyá òkú lọ́wọ́ wá sílé ipò pàtí àbí bí ọwọ́ta tó bá tẹ̀lé bí ọwọ́ta kẹ́dúpẹ́. ó lágbára o òkè tó sọ̀rọ̀ yìí. ìwọ wá sí àyè orí ẹ̀ kọ̀ọ̀kan ló ṣe padà wá. Èkó ló gbé Èkó ló bí púpọ̀ náà àwọn ẹ̀ sí Lagos Island yìí àmọ́ ìgbà tó ń gbé lọ́dọ̀ kan àṣẹ lọ pé lè wúrà gbogbo ìgbà tó ń gbé lábútọ́ àmọ́ ìgbà tó kó ń bẹ̀ tó di pé ó lọ sọ́kọ̀tà bọ̀t gbogbo ohun tó gbé láyé yìí àgàrà ló bẹ̀rù sí o àwọn súlẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ sílẹ̀ onígbàjọ àwọn lọ gbé ẹjọ́ lọ jẹ́ oláwà àbúrò wọn kó kán wọlé ṣùgbọ́n mo kàn mọ kíní kan dájú lójú pé pàṣáìlì ẹ máa jẹ ìyá ẹni ọmọ tó sójà ṣẹlẹ̀ àwọn ọmọ òkú ọdẹ ẹkọ sẹ́yìn ìdílé yẹn ọkẹlẹ o láti sí lọ sójà ní kẹmàkó ó máa jẹ ìyá oní ọba kiri ọba lórí ẹbí ọba lórí ọmọ ọba ìṣẹ̀kù ṣe ṣẹṣẹ àwọn àlọ́ nílé ìgbàlọ́wọ́ àti wọ́n lọ gbàgbó kárí ẹ̀ bára bá ṣe ní wá sí náà àyè máa fara ní ẹ wàtá ìdè tára bá ṣe ní wá sí náà làjà àlọ́ ni máa fara ní ẹ nítorí pé mo bá gbé nira wọnú gbèsè àyè wa a máa gbé wọnú tiẹ̀ náà tí o bá jáwọ́ tó nǹkan tó wà lẹ́yìn o ti ṣe o ti pẹ́ ṣùgbọ́n ilé ìgbìmọ̀ máa fi ṣàṣewọ́ a máa ní ẹ lára tó bá wù ẹ̀ òbí ìbò gbèsè ìlú tí mo sọ ìmọ̀ máa sọ níwájú ẹni pọ̀jù nítorí pé ara ní àwa bá a ṣe wà yìí nítorí pé ẹni tẹ́ fẹ́ dá padà ló ti fara ní wá nínú padà lè ń ṣe oúnjẹ ẹgbẹ́ lọ́pẹ́ national union fún wa tábà ṣiṣẹ́ ẹgbẹ́ fún wa lọ́fíìsì kọ̀ọ̀kan tá a máa lọ fún wa ní mínísítì kọ̀ọ̀kan tá a máa lọ àti ká lọ ṣe union yìí a lè ṣiṣẹ́ pẹ́pẹ́ ṣùgbọ́n mùsùlùmí àìdá fẹ́ yàrá sọ pé òun nìkan. ó ti wá fi hàn gbangba báyìí wípé ara àwọn ìdí tí àwọn Ọláyọmí Kóìkì bàbá àgbàlagbà bàbá mi Ọláyọmí Kóìkì bàbá àgbàlagbà wọ́n náà wọn Ìgbòho òòṣà àwọn ẹ̀mí Ìgbòho nìyẹn Kóìkì Media bàbá àgbàlagbà ẹni tó ń lọ wájú tí ẹ̀rù ń ba rẹ́yìn Kóìkì Media kọ́ Ìgbòho ṣàkọ́ ní honestly speaking expert boss so bí mo ṣe ń sọ lọ ó ti wá ń fojú hàn nísìnyí wípé ara àwọn ìdí ara àwọn ìjẹkújẹ tí àwọn ará bíi ń jẹ òun ni ò ṣe fẹ́ jẹ́ òun ni wọ́n ṣe fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá pín under normal circumstances ṣé individual ló jẹ́ kó wà in charge transportation kò kí ṣe individual ló jẹ́ kó wà in charge yẹ but nítorí wípé Nigeria has become a lawless country ó ti di ìlú tó jẹ́ wípé they don't want anything to work constitutionally brother mi ẹyẹ tó sìn mo kì í longest time bàbá mi Ọláyọmí Kóìkì bàbá àwọn bàbá ọ̀gá confam bàbá mi Ọláyọmí Kóìkì mo kì í tí bá kò rí yín báyìí ó máa ń dàbí pé wọ́n dọ́gbù agbára mi times 1 million ó máa ń dàbí pé wọ́n dọ́gbù mòrá mi times 10 million Kóìkì Media God bless you sir.
sẹ́tà àwọn Ìgbòho ṣà ó pọ̀ náà. Ẹ̀yin náà ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tẹ́ni sọ nípa àwọn Wasiu Ayinde. Ṣé ìdí tí Máyégún ò ti fẹ́ jẹ́ kílẹ̀ Yorùbá kí a jáde nínú ìnira ta wà lélẹ̀? Whitest lion of our time. Any other lion anywhere is a counterfeit. Ọláyọmí Kóìkì, the whitest lion. Bàbá àgbàlagbà sẹ́tà àwọn Ìgbòho ṣà ọ̀dààmú. Àwọn eléyìí máa ń tọ́jú lé wọn tọ́jú ta. Ẹ lè rí kíyàwó Koiki Media tàbí kíyàwó àwa tí a jọmọ lẹ́yìn Koiki Media kó wá pariwo síta pàtọ́jú lè kò pọ́síbù. Ẹ lè rí wa níta kíyàwó wa wá pariwo pé bí ń pa wọn kò ń ṣẹlẹ̀ pẹ̀lú àdúgbò jẹkújẹ tẹ̀ ń jẹ tún lè tọ́jú lé. That is very bad. Now ẹgbọ́n kan tó sọ nípa ìṣòlú ọmọ, ẹgbọ́n kan tó sọ nípa Wasiu Ayinde, ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Ẹ wo àdúgbò àwọn èèyàn tí wọ́n ń jí gbé tí wọ́n ń pa níjẹ̀bú Òde, tí Wasiu Ayinde ti jẹ́ olórí ọmọ ọba kílẹ̀. Wasiu Ayinde ò máa sọ kankan. Wasiu Ayinde kò fi ẹ̀kan sọ pé kí nípa àwọn tí wọ́n ń jíyàn gbé ọdẹ jẹ Máyégún lẹ Yorùbá. Festus Olówóyẹyè, mo kí yín bàbá mi, mo kí yín lógúnlógún, mo kí yín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Sẹ́tà àwọn Ọláyọmí Kóìkì, ẹ̀yẹ tán bàbá àgbàlagbà, ẹ̀yin náà èwò sí jẹ́ kó rí bẹ́ẹ̀. Ó ní máa dókítà kan, mo ń padà bọ̀ wá ìyẹn mo máa kọ́kọ́ eléyìí tí mo kọ̀ ṣe yìí, mo pìyàpù lélẹ́yìí, mo ń padà bọ̀ wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ dókítà kan tó wọ báǹkì tí ó rówó gbà. Ìyẹn ni mo ń padà bọ̀ wá sọ, but eléyìí Wasiu Ayinde mo fẹ́ face. Bàbá àgbàlagbà níyìn. Ṣé nígbà tẹ́yìn wà kékeré báwa ṣe wò, nígbà tẹ́yìn wà báwa ṣe wà yìí, ṣé bí Nàìjíríà ṣe rí lélẹ̀? Ó ṣàmà nímú látọ̀ rí lára yín tó fi jẹ Máyégún, tó fi jẹ Máyégún, àbí ṣé wọ́n kàn píìkì yín ni? Ó ṣàmà ní nǹkan tẹ́ ṣe tí ẹ fi qualify as Máyégún tilẹ̀kùn yẹn. Ó máa ní nǹkan tí wọ́n rí lára yín náà. Wọ́n kò lè fi jẹ Máyégún. Fi sílẹ̀ kó lọ jókòó bẹ́ẹ̀ my friend. Kò lè fi jẹ Máyégún náà. Ó máa ní characteristic tí wọ́n àbí ṣé wọ́n torí owó àbí wọ́n torí popularity fi yín jẹ Máyégún ni? Ẹ jẹ Máyégún ayé ògùn. Ara ní gbogbo ọmọ Yorùbá. Wọ́n fojoojúmọ́ jẹ́ àwọn ọmọ Yorùbá gbé gẹ́gẹ́ bí position yín Máyégún. Ayé ògùn. Ìbànújẹ́ ń dé bálẹ̀ ayé ni. Ẹ̀dẹ̀ ń dákẹ́ ẹ̀dẹ̀ ń wò. What do you expect them to say? Màálù tó sópa ìdùnnú alápàtà ni torí ẹ wọ́n á fi pọ̀ ní. Bẹ́ẹ̀ ni ẹyẹ tán tó sì brọ́dà mi. Tẹ́bá lè send request kẹ́ send ẹ̀kẹ́ wọlé ẹyẹ tán. Ẹ jẹ́ ká jọ wo ọ̀rọ̀ yìí. Ẹ wo bí MC Olúọmọ náà ṣe ń fọwọ́ káàkiri. Ìyá dẹ̀ ń jí àwọn èèyàn. Òun lẹ́nìkan pariwo síta yìí nísìn. Báwọn tí wọ́n jọ ṣe wàhálà National Union pé wọ́n pẹ ní ẹni lẹ́gẹ́sì. Pé lẹ́gẹ́sì yẹn páwọn ọlọ́pàá lọ́ fìmọ̀ fọ́ orí ẹ̀. Wọ́n ní MC ó tọ́jú ìyàwó ẹ̀. Ìyẹn ò tí ẹ̀ kọ́ wa. Ṣé àwọn ìjẹkújẹ tẹ̀ ń jẹ yìí ni ò jẹ́ kí ẹ fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá dá dúró ni? Àbí ìkà yẹn kọ́ déédéé wà nínú yín? Ọlọ́run ti kẹ́ gbogbo yín ju ká máa dalẹ̀ ayé láàmú lọ. Nísìnyí báyìí bóyá òótọ́ ni bóyá rọ́ ni àmọ́ wọ́n ní Wasiu Ayinde náà fẹ́ jẹ state chairman àwọn onímọ́tò. Ìyẹn ò kàn wá. Nǹkan tó kàn wá ni wípé ṣé bó ṣe jẹ́ kí ilẹ̀ Yorùbá ṣe rí yìí ṣé bẹ́ẹ̀ ló ṣe rí yìí? Ẹ ṣáà fojoojúmọ́ lùlù bámbám ni mo yó. Bọ̀ bóyá bí ó pọ̀ mẹ́rin kọ̀ọ̀kan. Ẹ jẹ́ kí àjọ túbọ̀ ètò tí gbọ́. Pípẹ́ ìṣòlè mi èmi nìkan kí ọmọ àfúrí ẹ̀ kó máa fi gbé ọlọ́wọ́ wa. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn ẹ̀ especially ẹ̀yin kábíyèsí. Ṣé ń gbọ́? Bẹ́ẹ̀ ṣe yìí. Ṣé ń gbọ́? Ṣé ń pa wọn kábíyèsí? Ṣé ń péyàn kúkú ló pọ̀ nù wọn? Àbájọ tẹ́yìn ọba tí ẹ ṣe lè support àwa ọmọ Yorùbá nígbà tó jẹ́ pé ibi tí nǹkan ti máa yọ fún yín kíbi ìjẹkújẹ ni wọ́n ti máa ń bá ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń pera yín lọ́ba.
káwa ò ní ẹ má ṣe nǹkan tó bá fẹ́ ṣe fáwa tẹ́ bá ṣe kankan fáwa millions of people like us wọ́n á dìde bẹ́ẹ̀ mo sọ fún yín nǹkan tó jẹ́ kẹ́ máa ṣe làwa ń ṣe ẹ̀yin ló jẹ́ kẹ́ máa pariwo sétí ìjọba pé báyìí ṣe yẹn bí kọ́rí yín ní àgbo pàṣọ kọ́rí yín ní àgbo wàsáyé kí wọ́n rí ibi tí kò bá ti ń dàrú kì í síbi tó bá ti fẹ́ tún nǹkan ṣe kì í síbi tí kò bá ti yọ owó túbọ̀ kọ́tọ́ tún dárúkọ àwọn ọlọ́ba sí báyìí sí aṣọ òkú báyìí ẹ má jẹ́ kó dàbí pé bóyá òkú lọ́wọ́ wá fi lé kó pàtí àbí bí ọwọ́ta tó bá dé ìlú bí ọwọ́ta kẹ́ dúpẹ́. ó lè tó yẹ. ṣe wá rí ìwọ Wasiu Ayinde orí ẹ̀kọ́ kan ló ṣe padà wá Èkó ló gbé púpọ̀ náà àwọn ẹ̀sìn Lagos Island àmọ̀gbà tó ń gbé lọ́dọ̀ tó àṣẹ lọ pé lè wúrà gbogbo ìgbà tó ń gbé lápútọ̀ àbọ̀ ìgbà tó kó ń bẹ̀ tó di gbé lọ Sọ́kọ́tà but gbogbo tó gbé ẹ láyé àkàrà wúlọ́ bẹ́ẹ̀ sí o àwọn ẹ̀bàdà sílẹ̀ onígbàjọ àwọn lọ gbé ẹ lọ́nà náà jẹ́ orí àwọn àbúrò wọn kò kán wọlé ṣùgbọ́n mo kàn mọ́ kí ní kan dájú lójú pé pàṣáyì ẹ máa jẹ ìyá ẹ̀yà máa kó sójà ṣẹlẹ̀ wọn ọmọ òkú ọ̀dà ẹ̀kọ́ sẹ́yìn ìdílé yẹn ọ̀kẹ́lẹ́ o láti sí lọ sójà ní ẹ̀ma kó bó bá jẹ́ ìyá olóògbà kiri ọgbà olórí ẹbí ọgbà olórí ọmọ ọba Ìjẹ̀bú ṣe ṣàmà lórí ilé ìgbà lọ́wọ́ aṣáájú ìwọ lọ gbà wò. ṣé ń gbọ́. tálábà ṣe ní wá sí ọ̀la ìmọ̀ fara ní ẹ wàsá ìdè tálábà ṣe ní wá sí náà làjà àádọ́ ìmọ̀ fara ní ẹ nítorí pé o bá gbé nira wọnú ìgbésí ayé wa a máa gbé wọnú tiẹ̀ náà tí o bá jẹ́wọ́ ní nǹkan tó wà lẹ́yìn o ti ń ṣe o ti pẹ́ ṣùgbọ́n ilé ìgbò máa fi ṣàṣemọ́ a máa ní ẹ lára tó bá wọ ìwò bí ìbò gbé sí ìwú tí mo sọ ìmọ̀ máa sọ níwájú ẹni pọ̀jù nítorí pé ara ní àwa bá a ṣe wà yìí nítorí pé ẹni tẹ́fẹ́ dá padà yóò ti fara ní wá nínú bàbá rẹ̀ ṣe oúnjẹ ẹgbẹ́ lọ́pọ̀ national union fún wa. ṣé ń gbọ́. bàbá ṣiṣẹ́ ẹgbẹ́. national union oúnjẹ ẹgbẹ́ ní nǹkan tó jẹ́ pé ìjọba ló yẹ kó wá in charge ẹ̀ mọye billions of money tó ń generate the transportation òun lè ṣe eré tó jẹ́ pé tọ́ọ̀gì pọ̀ nílùú jàǹdùkú pọ̀ nílùú because kẹ má jẹ́ lọ sí rí àyè. fún wa lọ́fíìsì kọ̀ọ̀kan tá a máa lọ wọ́n fún wa ní mínísítì kọ̀ọ̀kan tá a máa lọ àti ká lọ ṣe union yìí a lè ṣiṣẹ́ pẹpẹ ṣùgbọ́n mùsùlùmí ìgbà tí sọ́yà máa sọ pé òun nìkan lọ pé gbogbo kiri ìlú lọ́wọ́ àwọn tó bá ṣiṣẹ́ pẹ́ ibo ni ká wá lọ ibo ni ká sùn sí ibo ni ká lọ tò sí ṣùgbọ́n ọ̀wà sáyẹn wà láì bí o bá yẹ fi ara ní wá láì máa ní ẹ lára o gbogbo tó bá máa ti ṣeré bóyá máa lọ ṣe kí ni kó máa lọ gba sójà ó lè tó yẹn wọ́n lè máa tẹ̀lé ẹ kó máa lọ kẹjọ máa lọ sùn òun ló lè fi sèfù lẹ́yìn pé kò jáwọ́ nǹkan tó fẹ́ ṣe jẹ́jẹ́ mùsùlùmí àìdí àtisọ́yà kó máa lọ sábùjá tó ní kó lọ kọfí mùsàfà adékúlé lẹ́sẹ̀ kó kọfí lẹ́sẹ̀ kó wó jẹ́ kí bíìsì kó wọnú Nàìjíríà kí bíìsì bá wọnú Nàìjíríà wà láìpàdà Lagos State náà ní bíìsì. àdìsẹ́ wàhálà fún bàbá wa torí pé bàbá tó ń wá oúnjẹ fún àwọn ọmọ ẹ̀ ni àwọn ọba aládéládé kan náà ti sọ̀rọ̀ yìí náà kí ló wá dé ìwọ alágbe lásán wò wà á ríran wò sẹ́ wà á ríran wò. eléyìí pọ̀ o Wasiu Ayinde ẹ̀wù bí tẹ bára yín dé ẹ̀yìn tó yẹ kẹ wà nípò àgbà kọ́ máa kẹjọ́ wá bá yín ní palace ó mà ṣe o. ìwọ ọjọ́ yìí ẹ̀ oṣù fún ọlọ́pàá balẹ̀ yìí. kẹ̀yìn àgbàgbà lẹ́yìn. oṣù fún ọlọ́pàá balẹ̀ yìí. kẹ̀yìn àgbàgbà yín wọlé. ìwọ ọjọ́ yìí ẹ̀ wò kájọba ó ní wà láìkàlà ó ní ṣerú ẹ̀ mọ́ láyé ẹ̀ láyé ẹ̀ ò ní ṣerú ẹ̀ mọ́. mo jáde wá fún ẹni o wà á lọ ṣe kan náà ó ṣe mímọ̀ wà á tún kú ìtàn. àwọn ò fọ́ fún yín o àfọ́ fún yín o
anybody tó bá fi jẹ́ jáde wá. wo ìkú tábàjọ múlẹ̀ nínú eléyìí bóyá orí ìtẹ́jú ló ti máa bẹ̀rẹ̀ bóyá orí ìgbọ̀ngàn ló ti máa bẹ̀rẹ̀ ìyàwó lẹ́gẹ̀sì kú kò rí kọ́bọ̀ Mohbad wá kú kò lọ gbé Tinubu. wọ́n ní ìyàwó lẹ́gẹ̀sì pé lẹ́gẹ̀sì kò ṣe lẹ́gẹ̀sì tó sọ̀rọ̀ lórí social media o lẹ́gẹ̀sì àgbà gangan tó ń jẹ́ lẹ́gẹ̀sì ẹ̀yin tó bá jọmọ̀ gbogbo ẹ máa mọ̀ wọn lẹ́gẹ̀sì wọ́n ní òun àtàwọn MC ni wọ́n jọ jagun tí ipò yẹn fi bọ́ sí MC lọ́wọ́ wọ́n lọ́lọ́pàá fìbọn fọ́ lórí pé wọ́n yìnbọn fọ́ orí ẹ̀ lápọ́lì tùkọ́ tí máa ń sọ wọ́n ní láti ìgbà tí máìdẹ̀ ti kú ó fi ìyàwó lẹ̀ ó fi ọmọ sílẹ̀ wọ́n ní MC Olúọmọ òwò ẹ̀yìn wò ṣùgbọ́n nígbà tí Mohbad kú MC Olúọmọ lọ gbé 3 million fún ìyàwó Mohbad ìyẹn ò kàn wá náà tó yàwó ìjọba yín ṣiṣẹ́ but nǹkan tó kàn àwa ni wípé ṣé nítorí àwọn ìdí tí ẹ ṣe fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá lọ lélẹ́yìí torí mi wò pé ọmọ Yorùbá ní MC Olúọmọ kọmọ Abẹ́òkúta ní ọmọ bìkan náà jọ ni wá kí ló wá lè fà á tó fi jẹ́ pé tí ẹ fẹ́ gbọ́ Yorùbá nation ṣé nítorí àwọn nǹkan yìí ni tó bá wá jẹ́ nítorí àwọn nǹkan yìí ni bàbá mi ẹ ṣe mistake o nítorí wípé tó bá jẹ́ nítorí àwọn nǹkan yìí ni tí Yorùbá nation bá dé ẹ máa rí jù báyìí lọ kò ní sólóṣì everybody máa wà okay ẹ lọ sáwọn developed countries everybody is okay ó jẹ́ kí ikú gọ́vùnà Akérédolú ó jẹ́ kó kọ́ gbogbo wa lọ́gbọ́n ni ó jẹ́ kí ikú Akérédolú ó jẹ́ kó kọ́ a lot of people lọ́gbọ́n kí la mú wáyé kí la fẹ́ mú lọ máa yí sọ̀rọ̀ kan tó tọ́ṣì mi gan ìyá Mohbad kú wọ́n lọ fún ìyá ẹni 3 million ẹni tó jẹ́ pé kò bá yín ṣe wàhálà kankan bọ̀ èmi wò pé bóyá torí pé MC Olúọmọ mọ̀ pé star ni Mohbad tó bá fún ìyá ẹ lówó òkìkí yẹn máa kàn pé wọ́n fún lówó according to nǹkan tí máa yìí sọ tó bá fún ìyàwó lẹ́gẹ́sì lówó èèyàn kan ò lè gbọ́ ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá dẹ̀ láìkí I wanna belong ògbọ́n láìkí orí ojú ayé òun lè ní ṣe gbà fọ́gà tèmi ń tẹ́lẹ̀ tọwọ́ tẹsẹ̀ a mọ àwọn ẹni tí ọ̀gá tiwa tí wọ́n ti rán lọ sí ìlú òyìnbó ṣeré kambi mo fi Ọlọ́run búra fún yín ọ̀gá mi ti fún mi ní visa ìlú kan tó jẹ́ pé mo sọ pé kò tí ìyá tí mo fẹ́ lọ mo fi títóbi Ọlọ́run bá láyé búra kọdún yìí náà ni ìtọ́ fún mi ní visa ìlú òyìnbó tí mo ní tí ì lọ kó má dàfẹ́ ẹni tó bá ń parọ́ wọ́n fún mi ní visa pé kí wá travel out mo ní bàbá kò tí ìyá kò yá tí mo fẹ́ lọ yes kàmá ìtí wà sọ pé nǹkan tí mo fẹ́ jẹ ṣọ́gà tẹ́pọ́ lè fẹ́ gbé ẹ̀fù ṣé kò ní ṣe nǹkan tó máa jẹ ni à ń sọ fún yín pé bàbá gbogbo yín ní Ìgbòho òòṣà jẹ́ Àjànàkú kọjá bí mo ṣe ń dárúkọ Ìgbòho yẹn gan orí mi ń bọ̀ ń bẹ́ Ògúnlákayé ń gbọ́ tábà dárúkọ akọni àfìdá lálẹ́ gàràgà ìdí nìyẹn táwa ṣe gbà fún Ìgbòho látàyé dọ́hùn torí pa láàánú mẹ̀kúnnù ni kò kí ń ṣe kò sí nínú ẹni tó ń ṣoore eye service oore ojú ayé kò sínú ẹni tó ń ṣoore kárí mi ṣọ̀gbọ́ apá apájọwọ́jọwọ́ etí ẹ̀mọ́ tó ń pèlò lówó ni ẹni tó lówó tó ń ṣàánú lọ pèlò lówó kò ṣe ẹni tó lówó kò ṣe tó lówó tó ń bọ owó bí mo yẹjọ́ mọ ekele yìí mi ní kankan ṣùgbọ́n àwọn tó wà ń sàkání mi tẹ́mi bá rí 1 kọ́bọ̀ màá mú 1 kọ́bọ̀ yẹn màá pín sí bí i 5 mẹ́fà ṣùgbọ́n èèyàn lórí burúkú kan wà tó jẹ́ pé billions of money lẹ́ní ẹ̀ẹ́dẹ̀ ń wò lọ́kàn yín pé bí ẹ fẹ́ gbé lọ sọ́run wo Akérédolú owó sí nínú problem Akérédolú mọ̀ kẹwàá Akérédolú lúwó ṣe kú fínfín kẹwàá fi ti ẹ̀kọ́ gbọ́n torí àwọn material things tí ẹ ṣe òpẹ́ fẹ́ jọ Ọlọ́run lélẹ̀ mọ̀ páwọn tẹ́ ń fìyà jẹ lè ní àwọn náà ń bọ̀ wá sípò bùdọ̀lá ṣèbẹ́ gbọ́ statement tí máa ń sọ mi ìsọpọ̀ tí ẹ nítorí mi ò bá yín ṣiṣẹ́ àgbèrò
ṣùgbọ́n ó sọ ó ní ṣé bàbá ni bá a ṣe sọ́ọ̀gù ṣe ń gbọ́ ṣé wọ́n yìnbọn fún kọfí Mustapha Adékúnlé lẹ́sẹ̀ kò kọfí lẹ́sẹ̀ kò wo jẹ́ kí bíìsì kó wọnú Nàìjíríà kí bíìsì bá wọnú Nàìjíríà wà láìdáláì Lagos State náà ní bíìsì àdẹ̀fẹ́ wàhálà fún bàbá wa torí pé bàbá tó wá oúnjẹ fún àwọn ọmọ ẹ̀ ni àwọn ọba aládéládé kan náà ti sọ̀rọ̀ yìí náà kí ló wá dé wo alágbe lásán wo wàá nìran wò sẹ́ wàá nìran wò ìwọ ṣáà yẹ òṣìṣẹ́ fún ọlọ́kàn balẹ̀ ni òṣìṣẹ́ ọlọ́kàn balẹ̀ pé wàá ṣe ni ṣùgbọ́n wọ́n ṣáà yẹ wò kájọ máa ó ní wà láìkàlà ó ní ṣerú ẹ̀mọ́ láyé ẹ̀ ò ní ṣerú ẹ̀mọ́ mo jáde wá fún ẹni o wà ní òṣè kan náà ó ṣe mímọ̀ wà ní kú ìtàn àwọn òfò fún yín o àfọ́ fún yín o anybody tó bá kú tó bá kí já ẹ̀ kó jáde wá fún mi o ìlú tábàjọ múlẹ̀ nínú eléyìí bóyá orí tèmi kọ́ ló ti máa bẹ̀rẹ̀ bóyá orí ìgbọ̀n kọ́ ló ti máa bẹ̀rẹ̀ ìyàwó lẹ́gẹ̀sì kú kò rí kọ́kọ́ ìyàwó Mohbad wa kú kó lọ gbé 3 million fún ìyàwó Mohbad ṣé Mohbad máa ṣe sọ́ọ̀gù ṣé wọ́n yìnbọn fún Mohbad ní pàkọ́ ni àmọ́ ọ̀pọ̀ pé èmi ni mo lọ gbé lẹ́gẹ̀sì níjọ́ náà èmi mo gbé lẹ́gẹ̀sì ìgbàgbọ́ pé àwọn òkú ti yìnbọn fún lọ́pọlọ ọlọ́pàá ló pa olùsọ́kù ilẹ̀ ṣùgbọ́n gbogbo kí ní ká sọ yìí ẹ ṣáà máa tra yẹ ẹ má jẹ́ kéèkó gbiná ẹ má jẹ́ kéèkó kó gbiná ẹ má jẹ́ kéèkó kó dàbí pé kí ló dé kí ló tó wá ṣẹlẹ̀ báyìí ẹ lè máa gbọ́kàn tí lẹ́kọ̀ọ́sì àlàyé bá ti gbà gbogbo èkó ti gbà á nìyẹn o tí lẹ́kọ̀ọ́sì àlàyé bá ti gbà á láti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo èkó ti gbà á nìyẹn o so tó bá sọ fún wa pẹ̀lú gómìnà wa nù ó sọ fún wa pẹ̀lú aṣíwájú bàbá wa Bọ́lá mẹ́rin irú tó yẹ pé ìwọ wà sáyìnì ìwọ nìkan ló ní sè àdúgbò nìkan lọ bí ire ní Èkó yàbí níjà tó ti wá wàá wá sí ọba ìwọ gbé wá àdúgbò lọ sọ kájọ àwọn ọkọ kájọ máa bára àpò bára bá ṣe ní wáṣítọ̀ ní ṣe máa ní ẹ lára gbogbo pílẹ̀ tó bá gbà gbogbo ọ̀nù tó bá padà máa dé wàá rí àwọn ọmọ ẹgbẹ́ tó bá yá ẹ̀kọ́ bá sì lórí àwọn ọmọ ẹ̀ wàhálà tó bá yára ẹ̀kọ́ bá sì lórí àwọn ọmọ tó bí ìwọ àgbàlagbò òṣìṣẹ́ oníjẹkújẹ wàṣà yìí oníjẹkújẹ alájẹrànjú gbogbo yìí tó gbà ọ̀tún ẹ wo wàá gbà wọ́tá yẹn àwọn òdìbò má ṣe èèyàn sọ pé bóyá kí ni wọ́tá yẹn wọ́n mọ ẹgbẹ́ wọn ò lè lọ olúọmọ ò lè lọ olúọmọ ò lè gbókùn sórí kó tó fẹ́ fún fèrè kò ní pẹ́ kó sí ẹjọ́ pẹ́ kó sínú òfin fún fèrè bọ̀ èmi kàn mọ̀ dájú pé pàṣáìdì wo wá ṣe ẹlẹ́yà wọ́n ṣàyẹ ṣolólórí wo wá ṣàyẹ wá ṣe ẹlẹ́yà wọ́n wá ṣe ẹlẹ́yà lágbára Ọlọ́run gbogbo ọmọ olórí ọmọ ọba àjẹ̀dú tó jẹ́ yẹ tó fi òru jẹ́ yẹ wà láì àsìkò ìjọba á tún tiẹ̀ lọ́ba á gbà lọ́wọ́ ẹ̀ ṣolólórí burúkú yẹn wà á ní kọ́ta máa ṣe fún ẹ̀ owó atúlù àgbàlagbà ọ̀gbà yẹn jẹ́ àgbàlagbà olójú kòkòrò gbogbo kan tó jẹ káàkiri kò sẹ́ni tó gbà lọ́wọ́ ẹ̀ èyí táwọn àdúrà jẹ lọ́wọ́ tó tún wá wáyà kò wà á ní ó dìgbà náà ó dáàbò padà. inú ẹ̀ wo gbogbo àwọn ọ̀rọ̀ ṣé kó máa rí bẹ́ẹ̀ tí bàbá wa tó jẹ́ Máyégún Àṣàyìndé tó bá fira wọn sí ipò tí wọ́n wà kí wọ́n tẹ̀ báyìí ní máa ta lé wọn kẹwọ́ wàhálà tó dé bá wọn báyìí sí àtò ọlọ́wọ́n bá yín ojú ẹ̀ ẹ má gbàgbé láti like share comment subscribe so YouTube channel wa ó ṣe kókó bẹ́ẹ̀ ni kẹtọ notification yín so that tá bá ń drop more video kẹ́ lè máa wà náà tó máa kọ́ máa rí gbogbo wọn tá bá ń ṣe láyé kó jẹ́ ká máa ru ọ̀la mọ́ torí bẹ́ẹ̀ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ni ṣe rí
ọ̀la lè má rí bẹ́ẹ̀ o. Wahala bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀dá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín ìtọ́ni stone nínú kidney stone yóò bẹ́ẹ̀ tirẹ̀ tẹ́sí ìyàwó ìgbẹ́dànù òògùn kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún láti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Wahala bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yìn tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá ni yóò gbogbo àìsàn ìṣòro ara nínú ń kọ́ egbògi Wahala bitter tea ní kẹ́ ìgbéluga gbogbo ẹ̀yìn tẹ́ wà ní Manchester láti rí egbògi Wahala bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Million Chain Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigeria's nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000 egbògi Wahala bitter tea ẹgbẹ́ àti gbọ̀ngàn pẹ́lẹ́ wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ èròyà lónìí ó jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Wahala bitter tea ó jẹ́ egbògi ìbílẹ̀ tó jẹ́ wípé ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré tàbí ìwọ tó bá lè kanlẹ̀ gbìngbìngbìn tàbí ìwọ tó yẹ pé tó bá gun orí màdàm báyìí kí a tó ìṣẹ́jú márùn-ún ti máa da tọwọ́ ẹ lẹ̀ nǹkan burúkú ni o tàbí ìwọ tó fẹ́ àdùndùn tó fẹ́ oríṣiríṣi nǹkan tó mọ̀ pé àwọn ìyá wa nífẹ̀ẹ́ sí pé Wahala bitter tea sórí 080 26 26 5000 080 26 26 5000 ẹ pè wọ́n kẹ́ bá wọn sọ̀rọ̀ kò sí nǹkan tí ẹ fẹ́ prostate cancer ní kidney problem ní liver problem ní ẹni tí ẹ pè wọ́n sí fẹ́yìn tẹ́ bá ní information tẹ́ fẹ́ fún wa tàbí tẹ́ ní nǹkan tí ẹ fẹ́ fún wa tàbí tẹ́ fẹ́ fún wa ní genuine information tàbí fẹ́ gbogbo olówó ọjà fún wa ẹ pè wá sórí +229 5774 7970 lẹ́ẹ̀kan sí +229 5774 7970 lẹ́ẹ̀kan sí +229 5774 7970 òjò àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀.